Ẹ̀yin ni ọṣẹ àánú, ọṣẹ ìtajà, ọṣẹ ojúre tí oníṣòwò lè lò, oníṣòwò àbí ẹni tó máa ń gbaṣẹ́ tí ó lè máa wẹ̀ tí a fi máa rí iṣẹ́ gidi gbà. A tún lè pè ní ọṣẹ connection tẹ́ pé tó bá ti ń lò ó máa connect àwọn èèyàn, wọ́n máa fi rí wá ẹrí tó bá ń tajà ọjà máa ta wìtìwìtìwìtì. Bẹ́ẹ̀ ni ọṣẹ tó lágbára ni ọṣẹ tó yẹ ká fi síta mọ́. Àwọn fi síta tó pé ó máa ń ṣe bí kí wọ́n ṣe ń lànà. Iṣẹ́ tó débẹ̀ gan ni, bẹ́ẹ̀ ni iṣẹ́ tó lágbára ni. Mo fẹ́ kí ẹ lọ gbìyànjú ẹ̀ kí ẹ wá dúpẹ́ mọ̀ pé ògo ń bẹ. Nǹkan tó ń jẹ́ ká máa fún iṣẹ́ tó pé àwọn èèyàn ń ṣiṣẹ́ wọn dúpẹ́, bí tẹ́ gbogbo àwọn ń dúpẹ́, àwọn kan ń dúpẹ́, wọ́n ń give testimony. Ìyẹn ló ń jẹ́ kó rí wọn wú torí pé àwọn kan ń pè wọ́n sọ pé Alhaji ó bá a lẹ́nu iṣẹ́ ìdààmú ti lọ jù ó ti lọ mọ́ ọ lọ́wọ́. Mo ní nǹkan tó fà ní pé ó tọ́ mi ló ń jẹ́ kí n rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àti iṣẹ́ tó pé gbogbo iṣẹ́ tó rí pé ìgbà tá gbé complete work ni àwọn olè yọ sẹ́yìn torí pé àkáǹtì wa pọ̀ gan. So fẹ́ fún iṣẹ́ kó jẹ́ irinṣẹ́ babaláwo, irinṣẹ́ àfáà, irinṣẹ́ pásítọ̀, irinṣẹ́ oníṣègùn kan máa lọ lò kó fi máa tọ́jú àwọn àti wọ́n tó bá mọ̀gùn ṣe. Ẹ máa lọ lò fúnra yín, Ọlọ́run kó jẹ́ fún yín. Àmọ́ mo máa rọ̀ yín pé nǹkan méjì mo ń bèèrè lọ́wọ́ yín. Ẹ máa like fídíò mi kẹ́ ẹ máa share. Ìyẹn ló máa jẹ́ nǹkan ìwúrí fún wa láti máa fún yín níṣẹ́. Bẹ́ẹ̀ ni kò yí sí ẹni tó ń ṣe iṣẹ́ fún yín àkọ́ṣẹ́ ló ń ṣe o. Kò yí sí láti máa kọ́ṣẹ́ sílẹ̀ báyìí o. So ẹ try kẹ́ máa encourage wa ṣe gbọ́ with like and share. Comment is optional and follow is optional. Ẹ ṣáà like ẹ share. Tó bá follow mi tó kò lè ṣe mi wò lè jọ mi ni. Àmọ́ ó ti like ẹ lè pé nǹkan tí mo wò yìí o lè wá share kẹ́lẹ́ mi lè jàǹfààní ẹ̀. Ọlọ́run kó máa la àwọn. Ẹ bá mi wá aláyànbẹ̀rẹ̀ oyè méje fún obìnrin mẹ́sàn-án ọkùnrin àti ọṣẹ méjì. Aláyànbẹ̀rẹ̀ yìí ẹ bá mi kó sínú agolo kan tó wá lè gbà wọ́n bí ike bọ́ǹfì tàbí ike mílìkì, agolo mílìkì ńlá tó fẹ́ àti ní kọ́mọ́rì. Ẹ bá mi kó sínú ẹ̀ka wá da ẹ̀rẹ́ lórí ẹ wá dé pa. Tó bá ti dẹ̀ níjọ́ kejì ẹ lọ da kíni sínú odó, ẹ dà sínú odó pẹ̀lú yọ̀ yẹn. Ẹ wá da ọṣẹ Ghana, ẹ da ọṣẹ Ghana sí bí pálí bí pépà kan àti ìdajì ẹ dà ẹ lórí kẹ wá kún dára. Kí lè wá fi pọ́ṣẹ́ yìí? Ẹ bá mi ra ẹyin òrò mẹ́ta, ẹ bá mi gẹ́tì omi ṣíbí mẹ́ta àti omi àgbọn ṣíbí méjì. Ẹ bá mi kọ́ fọ́ ẹyin òrò sínú ike kan, ẹ da oyin ṣíbí mẹ́ta ẹ da omi àgbọn ṣíbí méjì yẹn lé. Ẹ bá mi gbogbo àpọ̀ ẹ pọ̀ gbogbo abẹ́ díẹ̀ yín láti kó wá ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi dà sí orí ọṣẹ tẹ́tí ń gún mọ́ àwọn aláyànbẹ̀rẹ̀ yìí. Ó ti dògùn. Ẹ bá mi pọ́ sínú gbàgé. Ẹ bá mi fi wọ́yọ̀ mẹ́ta sí orí ẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá ti dẹ̀ níjọ́ kẹta ẹ máa fi wẹ̀rẹ̀ àrọ̀ kẹtọ́ jáde lọ síbi iṣẹ́ àbí ìdí ọjà yín. Ayé máa ní ìtumọ̀ máa bísà. Ọṣẹ àánú ọṣẹ kan náà ìjọba ń jẹyàn ni. Ẹlẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fún alájẹ́ làbọ̀, Ọlọ́run á jẹ́ kó jẹ́ fún yín. Ẹ try kẹ́ share kẹ́ like.